Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí ẹ̀yin ènìyàn, èmi ọmọ ọ̀dọ̀ àgbà. Elédùmarè ọba ò ní padà lẹ́yìn wa. Ẹ̀yin ènìyàn mi, mo sáré bá yín mú iṣẹ́ kan wá. Tí ó máa ṣe yín láǹfààní tó sì dára púpọ̀. À ń pe iṣẹ́ yìí ní iṣẹ́ àmì àwọn àgbà, àmì ẹlẹ́yẹ. Gbẹ́rẹ́ àmì ẹlẹ́yẹ. Iṣẹ́ yìí dáa púpọ̀, n fẹ́ ká pẹ́ rárá, mo fẹ́ kí ẹ jẹ́ ká ṣe fún àwọn ọmọ wa. Ẹ jẹ́ ká ṣe sí ara. Tí àmì yìí bá ti wà lára wa, àwọn àgbà ò ní dà wá láàmú, wọn ò ní rínú wa, wọn ò ní róde wa, wọn ò ní fojú sìn wá káàkiri mọ́. Àmì yìí wà lára èèyàn kí wọ́n dà yàn láàmú mọ́ láéláé. Iṣẹ́ àwọn bàbá wa John ni. Àkọsílẹ̀ ńlá, iṣẹ́ tó dára púpọ̀ ni. Báwo ni iṣẹ́ náà ṣe lọ? Ẹ bá mi wá egbò àjẹ́òbàlé. Ẹ bá mi wá egbò ògìrìsákọ́. Ẹ sì bá mi wá iṣu ògìrìsákọ́ náà, egbò ewé oríjìn, ìkó dídẹrẹ́ ẹyọkan, aṣọ àwọn àgbà níwọ̀nba, ọ̀gà ìbílẹ̀ ẹyọkan. A ó mú àwọn nǹkan wọ̀nyí, a ó ju epo ọ̀bọ̀ díẹ̀ sí i, a ó jó pọ̀ dáadáa. Tá a bá ń jó, a ò ní ṣì wò kó má máa fín wa nímú. Tí a bá jó tán, wọ́n ní a máa lọ̀ ọ́ tó máa kúnná lúbúlúbú. Ẹ jẹ́ ká fi ṣíngbẹ́rẹ́ mẹ́ta sí oríkèéríkèé ara wa. Àmì yìí ò ní wà lára èèyàn káwọn àgbà dà yàn láàmú. Ogun ò lè dà yàn láàmú. Kò jù báyẹn lọ, ẹ̀yin àgbàlagbà. Ó dàbọ̀.